ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ọ̀rọ̀ Olúwo ò tiẹ̀ fẹ́ jọni lójúmọ́ nílẹ̀ Yorùbá lónìí nítorí pé ẹni tá a ti mọ̀ dáadáa ni. Àwọn kan tiẹ̀ pé ṣe lolúwo ń palẹ̀ ogun mọ́. Ẹ farabalẹ̀ láti gbọ́nà sí ọ̀rọ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tó jáde látẹnu ọ̀kan gbòógì lára àwọn ẹlẹ́sìn Islam nílẹ̀ Yorùbá, ẹni tó ń fúnra ẹ̀ jẹ́ àgbà àfáà. Bákan náà, ẹ farabalẹ̀ wọlé lé ọ̀rọ̀ wò lórí ọ̀rọ̀ Olúwo àti Mufti nílùú Wò, àrà tí wọ́n ń dá àtàwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lábẹ́lẹ̀, ṣé fún ire Yorùbá ni àbí fún ìṣubú Yorùbá, ṣé fún ìfẹ́ ẹ̀sìn ni àbí ẹ̀mí àkàtàkìtì. Ọ̀tá máa mú ọ̀tá mú ọ, mùsùlùmí ni mí, ẹ̀sìn mi sì dá mi lójú níwájú Ọlọ́run pé n lè ṣẹ̀sìn mí mọ́ tó ju Islam lọ. Wàláhì tàláhì summa billahi, mo bẹ̀bẹ̀ ní ìwọ Ọlọ́run bá mi fàṣẹ síbẹ̀. Àmọ́ ìyẹn ò sọ fún mi pé Christianity wọn kì í ṣẹ̀sìn o. Ẹnu mi ò sì gbà kí n sọ wípé àwọn alábàáláyé wọn wọ̀ náà. Àwọn kan tí ń lólé ayé bọ̀ o ṣáájú Christian àti Islam kó tó wọnú ìlú. Sáwọn tí wọ́n ti ń lólé ayé bọ̀ láti gbà yẹn, ká sọ pé gbogbo wọn inú náà ni ń lọ. Ká sọ̀ra fọ́rọ̀ sísọ. Ọlọ́run ló mọ àwọn ẹni tiẹ̀. Gbogbo ń tà ń pè lẹ́sìn gan tí ọba sí wà bẹ́ẹ̀ kódà ìyàniláyé ìyànilọ́run fún tọ̀hún ìwà lẹ́sìn o. Ṣùgbọ́n lórí eléyìí táwọn tí mò ń gbọ́ atótónu láti àná yìí, mo jí láàárọ̀ kùtù àná ni mo sì rí táwọn kan ti sẹ́ndì píkítọ̀ yẹn sí mi, ìyẹn Mufti Ìwó yìí. Bí mùsùlùmí làwa yìí náà, Islam làwa yìí náà gbé dání. Nígbà mo wá rí i, mo wá gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn díẹ̀díẹ̀ lórí ẹ̀ táwọn èèyàn ti fara ya gan, tí wọ́n ti bínú gan. Ṣé rí àwọn kan wà láàrin wa bá a ti rí ìláyé, wàláhì tàláhì bíláhì àṣì wọ́n ní discipline. Ọ̀rọ̀ sì máa ń yé wọn, ẹnìkan ò lè tàn wọ́n. Kí ni ìgbésẹ̀ tí mo ṣe? Mo wá pe àwọn kan nínú àwọn àgbààgbà fáwọn náà ní Wò ń bẹ̀ yẹn, tí wọ́n súnmọ́rú wa, tí wọ́n gbọ́dọ̀ fọ̀rọ̀ rú wa sí láyé wọ́n gbọ́dọ̀ fọ̀rọ̀ wa ṣeré o. Mo wá fi ọ̀nà àrà wọlé ọ̀rọ̀ sí wọn lọ́dọ̀. Mo wá sẹ́ndì píkítọ̀ yẹn sọ́dọ̀ wọn. Mo ní ẹ wo píkítọ̀ yẹn ṣá. Mo ní ká sọ̀rọ̀ padà lẹ́yìn ẹ̀. Àwọn náà tiẹ̀ ti ń wò báyìí náà. Mo ní sẹ́ mẹ́ni yẹn, wọ́n náà rí ẹni Mufti àti àwọn tí wọ́n wá láti ilẹ̀ Lárúbáwá lọ́hùn pẹ̀lú kábíyèsí. Mo ní kí lẹ rí sí píkítọ̀ yẹn. Ó ní Mufti ó lóun ló invite wọn, ó ní àwọn físítọ̀ rẹ̀ ni. Mo ní kí ní ṣẹlẹ̀ gangan kò yá wa. Mo ní irú ẹ̀dá wo ni Mufti yá. Mo forúkọ bo bàbá ẹ̀ láṣìírí, dọ́kítọ̀ ni, doctorate ni o in Islamic. Kharija ló ti lọ kéwú. Wọ́n pọ̀ bẹ́ẹ̀, wọ́n ìfọ̀dọ̀ mi ilẹ̀, wọ́n ìfọ̀dọ̀ mi ṣeré, wọ́n ìfi mi ṣeré, èmi náà kì í fi wọ́n ṣàwàdà. Àwọn kan sì wà lọ́n lọ́wọ́lọ́wọ́, àwọn kan wà Mádínà, kan wà ní Mákà. Òyìn náà ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti dé tipẹ́ díẹ̀, ó ti parí tipẹ́, doctorate ni. Ó ní ṣé mo rí, ó ní kábíyèsí ní ṣe jákujàku, ó ní tí kábíyèsí ọba máa ṣe jákujàku. Ó ní àìmọye àwọn tí wọ́n wọ̀ ti Mufti nínú ìlú, ṣùgbọ́n tí ìsàn ni ẹ wà ń pò yẹn, àwọn kan wo kábíyèsí bí ṣe ń ṣe gbogbo ẹ̀ rádaràdá náà lù ní.
ìgbésọ̀ ni mufti wa tọ́ sí ni àti pé sọ́ba máa ń fìyàn jẹ mufti ẹni sọ bẹ́ẹ̀ hùn tí Islam ni o pé sọ́ba sì lẹ́tọ̀ọ́ àti yan mufti. Ó ní ọ̀rọ̀ kan ló ń ṣẹlẹ̀ ó ní ṣé mo rí mufti ó ní ó connect mọ́ àwọn different country tó jẹ́ Islamic country ó lọ bá àwọn Egyptian ṣe ó ṣàka gbogbo wọn sílẹ̀ tó yẹ dórí àwọn Turkish tẹ́ǹsọ̀ yìí náà ni o pé wọ́n bá gbogbo wọn ṣe wọ́n máa ń sẹ̀ǹdì owó sí i yóò máa kọ́ mọ́sáàsì yóò máa kọ́ léèkéwú yóò máa kọ́ nǹkan ní fi ń gba owó wọlé. Bọ̀tọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá mo gbọ́yá ẹ̀yin bàbá gbọ́ sí i ó ń bá mi sọ bẹ́ẹ̀ yẹn. Ó ní àwọn kan wà wọ́n ní àwọn Oòduà nation. Wàhálà wá wáyé láàrin mufti àti àwọn Oòduà nation. Ìyẹn ni mufti náà wá òun náà ó ti send because òun náà ti ránṣẹ́ síta fún security wàláhì tàláhì bíláhì lè àṣì wàláhì tí mo gbọ́ ni mo ń sọ yìí bẹ́ẹ̀ ni tí wọ́n máa pàrọ̀ sa ń bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ló náà jẹ́ àbí Islam kan náà ṣàlàjọ gbé dání bọ̀tí ńgbà tẹ́nìkan bá dó tó fẹ́ pààrọ̀ yòókù rún á sọ fún un pé wá bó ṣe gbé dání bẹ́ẹ̀ kọ́ ni kẹ́ni ìṣeré má bàtà àwọn yòókù jẹ́. Ó ní ẹ̀yin bàbá ó ní sẹ́ẹ̀mọ̀ yìí pé ó ti ránṣẹ́ síta ó béèrè fún security torí ó wá ń sọ pé àwọn kan nílé àwọn wípé wọ́n ń pera wọn ní Yorùbá nation pé wọ́n ń terrorize wọ́n ń disturb peace àwọn kódà wọ́n ń threaten life òun pé wọ́n ń threaten astagfirullah ó ní wọ́n ń threaten Islamic life lọ́dọ̀ àwọn so pé ó ń try láti get link connection fún security. Ẹjọ́ ìpìlẹ̀ lẹ́rìhùn níbo lẹ́mọ̀ rò pé ń lọ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn kí ni determination ẹni tó sọ̀rọ̀ yẹn àti pé nígbà tí ó wá mo jẹ́ ọba gbogbo ọ̀rọ̀ délẹ̀ tán mo níṣẹ́ rí mo lẹ́ẹ̀ ti mọ̀ pé ìwà tèmi ntí ọba ti lẹ́tọ̀ọ́ mi ní í dá sí mo ní ẹjọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn mo ní mo gbọ́ sí o mo ní sẹ́rí Yorùbá nation àwọn tí wọ́n ń pariwo Yorùbá nation mo wá bọ́ sínú àwọn analysis lóríṣiríṣi fún àáfàá yìí mo ní stars mo láwọn tí wọ́n ń pariwo Yorùbá nation mo ló nídìí mo nínú ìtàn Haúsá Yorùbá àti Ìgbò ní wá tẹ́lẹ̀ bọ̀tí tẹ́ ẹ bá wẹ̀yìn ó ti di Haúsá àti Fúlàní ṣé ẹ gbúròó Fúlàní tẹ́lẹ̀ mo lórin àjò ni wọ́n mo ní bọ̀ tẹ́ ẹ bá délé Haúsá lénìí ọba Fúlàní ńlọ́pọ̀ nílẹ̀ Haúsá lénìí o ọba Haúsá ò tó nǹkan mọ́ níbo làwọn ọba Haúsá lọ tó jẹ́ pàjèjì níjọba nílẹ̀ wọn mo níyẹn jìnnà ẹ wá wá abala ọ̀dọ́ wa gàtà pé gbogbo Nàìjíríà kàkójọ mo ní Amiru Lahaji lẹ́nì general ní the whole Nàìjíríà àti ambassador wọn ni o àti kinní kan wọn ni o mo ní ṣé Yorùbá ní bẹ́ẹ̀ ó láwùsá ni mo ní báwo ló ṣe wá jẹ́ bẹ́ẹ̀ mo ní kì í ṣe Haúsá Fúlàní lẹ́ẹ̀bà ń bẹ ẹ̀yin gbogbo wa Haúsá làwa mọ̀ wọ́n sí Fúlàní ni wọ́n mo ní ọlọ́pàá ńkọ́ ta ló hẹ̀dí wọn immigration ńkọ́ custom ńkọ́ narcotic ńkọ́ army ńkọ́ police ńkọ́ DSS ńkọ́ civil defence ńkọ́ mo kà lọ bẹ́ẹ̀ yẹn mo wá bọ́ síbi tàwọn iṣẹ́ àwọn oníṣẹ́ ìjọba gàgà lọ́fíìsì ìjọba NNPC ní nǹkan kan ní NAFDAC ní mo ní ẹ lọ síbẹ̀ lọ tẹ gbogbo ẹ̀ wò àwọn Fúlàní lẹ́ẹ̀bà níbẹ̀ mo ní ìyẹn ní dùn àwọn tí wọ́n gbé Yorùbá nation dání pé bí ọ̀rọ̀ yìí ń lọ mo ní wọ́n lọ sí UN níbi gbogbo àgbáyé ti ń pé wọ́n wá lọ wo ìlú kọ̀ọ̀kan àti èdè tí wọ́n ń sọ mo ní ṣé tí wọ́n bá débẹ̀ yẹn ǹjẹ́ èdè mélòó ló yẹ kí wọ́n bá mo ló yẹ kí wọ́n bá Yorùbá Haúsá Ìgbò
mo láwùsá ni ẹ lọ fi síbẹ̀. Ó ní bàbá ó ní ní tẹ́ sọ tẹ́ ẹ fi parọ́. Ó ní ṣe tí ọ̀rọ̀ yìí máa ń ṣẹlẹ̀ tó ń sọ fún yín ọ̀rọ̀ ńlá mọ̀ ni. Ó ní àwọn kan náà mà ti ń sọ lọ́dún àwọn ń bẹ̀ yẹn náà tí wọ́n ti ń sọ pé àwọn náà máa dá Christian nation sílẹ̀. Ọlọ́rọ̀ tẹ́ ń sọ òun lódodo ló fi testify sọ̀rọ̀ yín yẹn gbọ́rọ̀ yẹn máa dá wàhálà sílẹ̀ o. Mo ní ọ̀rọ̀ tí mo wá ń sọ fún yẹn mo ní sẹ́jọ́ mọ́jà ẹ̀sìn. Òun wá dìde ọwá ní Islamic nation. Sáwọn tí ń sọ̀rọ̀ Yorùbá nation ṣé Yorùbá jẹ́ ẹ̀sìn? Ọ̀rọ̀ Yorùbá ọjẹ́ mẹ́sìn. Mo ní wọ́n ń kidnap àwọn ọ̀ràn wọ́n ń gba ransom léyìí tí ò ṣẹlẹ̀ rí láyé táwọn ọgbọ̀tọ̀ ẹ̀ rí. Àwọn àwo lọ dàda àwọn àwo ní àkọ́kọ́ kó wá. Ìran wọn ni a ti ṣe bẹ́ẹ̀ wọ́n sì ti ń ba déyìn rábùràbọ̀. Ìran Yorùbá dẹ̀ hate nonsense. Ìran Yorùbá tuntun. Ìran Yorùbá ní discipline. Ìran Yorùbá lófin. Ìran Yorùbá máa kọyà. Wọ́n máa ń pẹ́ wọn tó kọyà ní ṣùgbọ́n tí wọ́n bá ti dìde tán mo ní wọn ìrìyàn sí lọ́wọ́. Mo ní àwọn yẹn ní wọ́n dìde ọ̀dọ́ dìde àgbàlagbà dìde pé nínú ilé yìí ọ̀sẹ̀lẹ̀ rí kọ̀dẹ̀ ní lọ mọ́ kò sí ní ṣẹlẹ̀ mọ́ òun wá dìde irú tó dìde yẹn. Mo ní sọ yẹ kó lọ bẹ́ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ yẹn mo sọ ọ̀rọ̀ yẹn wáyé bẹ́ẹ̀ ó padà yí ẹni ètò ọ̀hún wípé mo ní bó ti rí nìyẹn everybody wá dìde sí àwọn olóṣèlú wọ́n yànran wọn jẹ àwọn tí wọ́n jẹ́ minority láàrin àwa tá a jẹ́ Yorùbá wọ́n support àwọn tọ̀hún ṣùgbọ́n èèmù tàwọn tọ̀hún gangan tó jẹ́ nọ́ọ̀tì èèmù wọn láyé ní kọ́kọ́ kan everywhere. Mo ní wọ́n sì ti plan ní ẹ̀ wọ́n rò pé àti fẹ́ parí finishing but kò sí bí ilẹ̀ dé bá Yorùbá láyé ilẹ̀ ò mọ̀ bá Yorùbá kọ́ ba lójijì rí wọ́n á reclaim nǹkan wọn padà mo lá máa reclaim ẹ̀ padà mo láriwo táwọn yẹn ń jà fún nìyẹn o èmi gan dẹ̀ mọ̀ dẹ̀rí mo wá in support 100%. Tí ìran mi agbọ́dọ̀ parun ni mo ní sẹ́ gbọ́ history ṣé history lẹ́nu sọ yẹ kí wọ́n yọpò no subject why tí wọ́n yọpò no subject ní school. Mo láyé tó ń kálukú ló ìkọlọ ya ló máa lò. Mo ní n tó fa Yorùbá nation nìyẹn o n tó fa freedom nìyẹn o n tó bí òmìnira nìyẹn o. Mo ní kí ló dé mo ní ẹ wá lọ kíyèsí tí màá yẹn sọ. Ókè sí mo ní n tó wá ń pè yìí ẹ fún mi ní ìròyìn lórí ẹ̀ yí pé òun ní ìdí security torí pé àwọn kan wọ́n ń pera wọn ní Yorùbá nation ní orílẹ̀-èdè àwọn so wọ́n ń threaten Islam wọ́n ń threaten Islam so òun ní ìdí support and security ó wá ń ṣègbésẹ̀ rẹ̀. Mo ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ń sìn pé òun náà ti link mọ́ àwọn tí wọ́n ń bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí àwọn Egyptians ọ̀kọ̀ọ̀kan gbogbo yìí wọn. Mo náà yẹn ń gbọ̀n bá invite wọn díẹ̀díẹ̀ wọn mọ̀ wá tí wọ́n bá ti lè mú yàrá kan lẹ̀. Mo ní bákan náà àwọn olóṣèlú ṣe invite àwọn terrorists níjọ́ kìnìún àná nígbà ayé Jonathan pé bóyá kò ní gbé ìdìbò sílẹ̀ kò ní gbé ìjọba lẹ̀. Mo nígbà táwọn yẹn dé tán sì tíjọba kápá àti sẹ́tù wọn mọ́ sáwọn yẹn lọ mọ́ àwọn yẹn ní ń ṣiṣẹ́ mi o tíjọba bá dẹ̀ rẹ́dí pé òun ó sìn ọ lọ́wọ́ àṣírí tọpọ̀pọ̀ wọn rẹ́dí láti túta ká tó ń bùrẹ̀ jagunjagun ní ṣé ìjọba sì kápá àti dá wọn padà ṣebí ńgbà tíjọba ò lágbára àti jà ní à lọ pé àwọn tí wọn lágbára jù wọn lọ ẹni ẹ pé tó lágbára jù yín lọ ẹ̀yin ọ̀lẹ́lẹ́wà dá wọn padà mọ̀ bí kò pọ́sibú àfikẹ́jọ máa jẹ láwo kan náà ló kù ní tí wọn bá dẹ̀ ń fojú èèyàn yín rí ẹ faramọ́. Mo ní tí máa yẹn ń dọ́gbọ́n ṣe yẹn mo ní tó bá ṣẹlẹ̀ tán ẹni ọ̀rà yóò san ẹni tí ọ̀rà yóò san mo ní bọ̀tọ̀ lòun ò ní gbà fún un. Ṣe rí agídí òṣèṣin o nínú ẹ̀ẹ̀kejì gbogbo yẹyẹ pátá tẹ̀ tí ń gba ọ̀rọ̀ yìí bí ẹni tó ń gba igbá ọtí mo kí yín kú làákàyè. Ṣe rí àwo màsínú màsíkùn ni ẹ lọ ní líìsì kọ́dẹ̀ máa ń bẹ lọ́wọ́ rẹpẹtẹ níbo ló yẹ ká ẹ ṣiṣẹ́ sí tọrọjọ́ ọ̀sẹ̀ ń bọ̀ wá tí ọ̀bà sípẹ́ bá clear lẹ̀ àwọn kan wà tí wọn ò ní já yóò nísinmi láyé o torí pé ntọ́lọ́hún ọ̀ràn wọn ni wọ́n ń ṣe o nígbà téèyàn lè dìde tó sì lè máa sọ pé bẹ́ẹ̀ bá gbéjà wà náà ó gbèjà kò yín ṣé mufti ọ̀sán nu prógráàmù tó ń ṣe títà tó sì ń sọ̀rọ̀ bàtàbàtà kéèyàn tó láyà máa sọrú yẹn tí ìṣèyàn mẹ́wàá ní bá sọ̀rọ̀ ní ilẹ̀ tó gba odidi 60 something millions in population sọ yẹ kó wáyé bẹ́ẹ̀
so ẹni tí ń sọrú yẹn sí òní determination kẹ́dà tó sọ̀rọ̀ jáde ó ní ti ń bẹ́ ń kun rẹ̀ ó lérò lọ́kàn so ṣé gbogbo tó ń ṣe ẹ̀yẹn máa gbọ́ tán ọ̀rọ̀ yẹn wọ́n ní kábíyèsí gan ló fi jẹ mufti ṣé wọn ò ní plan ni ṣé n ti ń ṣe ṣèjọba ọmọ sí àwọn abala àbò ní ẹ support ẹ ìlú nǹkan pàápàá bó ti rí ọdún lọ́pẹ́ sí o tó bá lọ bẹ́ẹ̀ tí wọ́n tètè paná ẹ̀ tí wọ́n destroy gbogbo area yẹn pátápátá tí ò sí ti ń jẹ́ òun mọ́ àti mufuti àti kábíyèsí wọ́n gbọ́dọ̀ ṣẹ́kù mọ́ nínú ìran yẹn láyé if not tó bá tó stage kan ọmọ tí wọ́n fẹ́ yẹn tí olórí tí wọ́n fẹ́ yẹn ọmọ tó bá ti bí láyé kò sígbà tí Fúlàní ò ní padà dádé níbẹ̀ yẹn kò sígbà tí wọn ò ní wé láwàní nígbà yẹn níbẹ̀ yẹn kò sígbà tí jàngbọ̀n ọjọ́ iwájú ò ní ṣẹlẹ̀ àwọn generation tí wọ́n ń bọ̀ ni wọ́n forí kó generations ni ó clear gbogbo bẹ̀ bọ́ bá ti bímọ gan bọ́lọ̀ ń bá yọ tọ́ bá ráàyè escape ọmọ wọn máa pìtàn ni pé wọ́n níbi báyìí ni wọ́n ti bí òun gbọ́ pé òun ní bàbá ṣá ṣùgbọ́n wọn gbọ́dọ̀ di bẹ́ẹ̀ máa wò toró ti dàfí ẹ̀sìn yìí tí wọ́n máa ń fi sọ gbogbo iye ẹ̀yin tẹ́ ẹ jẹ́ warrior àti gbogbo ẹ̀yin àgbàlagbà ògbólógbòó nulẹ̀ ẹ lọ ní determination ẹ má jẹ́ nìkan fi brain wọ́n máa fi gbé ọ̀rọ̀ kan kalẹ̀ wọ́n máa fi tan àwọn èèyàn o tọ́ra àmì ìwà àwọn máa ń gbọ́ story téèyàn bá ti lè listen gbọ́ story jù yóò bọ̀ sọ́wọ́ 419 wọ́n á brainwash ẹ̀ gbogbo ọ̀rọ̀ kan ní kìnìkan kí kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí sọ pé òun fẹ́ ṣèlú jàǹbá ni ṣé kábíyèsí sọ pé òun jẹ̀bi ṣé kábíyèsí sọ tó ń fẹ́ ṣe rárá kò ní sọ láyé ńgbà tí ò fọ́nú ntí a fẹ́ ṣe inú wọn ní bẹ bó a ti ń tọ́ máa lu ọ̀sẹ̀ inú wọn náà lọ́wọ́ ntá ẹ̀sẹ̀ inú yín ni ẹjọ́ wà inú yín ni ẹjọ́ wà ẹ̀dẹ̀ náà ní ìpinnu yẹn no turning back tí ó bá ti sí discipline ìlú ò lè tòrò kò lè dúró nílùú o gbogbo ẹni ó bá sí ọ̀rọ̀ sọ lásìkò yìí ẹ kọ́ ọkọ ẹ lẹ̀ gbogbo ẹni ó bá sì wàhù lásìkò yìí ẹ kọ́ ọkọ ẹ lẹ̀ tọrọ náà ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ nìyẹn ká ẹ lè mọ̀ pèsè pọ̀ ọ̀rọ̀ ẹjẹ́ àṣàánú ẹ̀ ò sí mbẹ́ o ìdí ni wípé òfin gbogbo bí òfin bá ti wà láyé bófin bá ti gbà ni a ṣe máa ń tọ òfin ẹnìkan ò lè délẹ̀ lárúbáwá lẹ́nìí bó ṣe ń tí wọn ọ̀fẹ́ nílẹ̀ wọn wá ní ojú àánú kan láyé wọn ní discipline ẹjẹ́ á lọ ní discipline ìpinnu ni ẹ lọ ní ẹ̀dẹ̀ lọ níwèé tó heavy tó kẹnu kí list ó máa lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo bí ẹ fẹ́ ṣiṣẹ́ sí láyé nìyẹn o no turning back àlàáfíà Ọlọ́run fún wa. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹjẹ ká wà lépa. Ká má lépa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú owó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú owó tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko. ọlá tán rọrùn ti dé ẹ wá bá wa yọ ẹ bá wa jó iléeṣẹ́ kan àràtọ̀ tó ń ta jíjẹ mímu aṣọ wíwọ̀ ohun èlò ìtọ́jú ilé fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà lọ́lá touch net pé
jẹ́. Dollar Touch ni o. ó kárí láyé ọmọdé yìí Dollar Touch International tó kárí ayé kílẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wa tẹ́ ò rí tilẹ̀ yìí ni tàbí tókè òkun ẹ jẹ́ ká mọ̀ láti bí oúnjẹ tá à ń jẹ àwọn jíjẹ tilẹ̀ òkèèrè tó ń ti ìlú United States of America wá irú ráìsì wo lẹ fẹ́ tẹ́ ò rí basmati rice delta rice caroline rice brown rice àti pa excellent rice ẹ̀wà tí wọ́n ti bó náà wà tẹ̀lé fi ṣàkàrà àti mọ́mọ́ àwọn oúnjẹ tilẹ̀ wa ń kọ́ èlùbọ́ ṣakítì kì í bàjẹ́ èlùbọ́ gẹ̀dẹ̀ tó gbó gàrí tó ṣe tẹ̀lẹ́bà tó tún ṣe mu òróró lóyìnbó àti pupa ilẹ̀ wa pọ̀mọ́ ìjẹ̀bú tó ṣara lóore àwọn ohun mímu ẹlẹ́rìndòdò lóríṣiríṣi soda drinks tá à ń pè ní minerals àti ensure drinks tó dáa fáwọn àgbàlagbà imported fruit juice lóríṣiríṣi cranberry juice tó ń fọ kíndìnrín fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara oògùn 180 tó ní èròjà vitamin nínú fún àgbàlagbà àti tọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin ìpápánu ìpápátẹ̀ lọ́lọ́kan òjọ̀kan fáwọn ọmọdé àtàgbàlagbà candy chocolate coconut chinchin banana chinchin pẹ̀lú wheat chinchin fáwọn tí kò nífẹ̀ẹ́ sí flour àtúnlẹ̀ supply yín níbi ayẹyẹ ìnáwó yòówù kẹfẹ́ ṣe ní Dollar Touch à ń ta àwọn aṣọ wíwọ̀ ìgbàlódé fọkùnrin àtobìnrin aṣọ wíwọ̀ fáwọn ọmọdé látọmọ ọdún kan sọmọ ọdún méjìlá èyí ẹ̀ tó 12 years old trousers polo shirts skirt and blouse gown underwear lóríṣiríṣi fún takọtabo singlet boxers brazier àtàwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn bàtà ramanda quality fancy shoes tí ò lẹ́lẹ́gbẹ́ Dollar Touch lẹ́ ó ti rí gbogbo ẹ̀ o àwọn ohun èlò ilé lọ́lọ́kan ọ̀jọ̀kan ohun èlò ilé ìdáná ohun èlò ilé ìwẹ̀ lóríṣiríṣi imported ní gbogbo wọn láti ìlú USA ìpàrọ̀ olóòórùn dídùn lóríṣiríṣi Averron perfume body spray cosmetics tissues paper towel body cream àwọn wigs lóríṣiríṣi àtàwọn ohun àmúṣaralóge mìíràn ní títà láàfin ara wa Dollar Touch ń gbìyànjú o wọ́n ta diagnosing machine tá a fi ń ṣàyẹ̀wò ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru ìfúnpá gàgàrà àtàwọn àìsàn mìíràn tó ń bàgọ́ ara fínra body massage machine wà tá a fi ń tora walker bike fáwọn arúgbó kẹ̀kẹ́ àwọn ọmọdé ògbẹ́yìn monitoring machine tí ó mọ ta yín lólobó pa àwọn ọmọ yín ti jí ìlédìí àwọn arúgbó àti tọmọ kékèké diapers ó pọ̀ nílẹ̀ bàbẹ̀dọ̀ ní ti ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀bùn ọjọ́ ìbí ẹ̀bùn ìgbéyàwó ẹrù ìdáná àtẹ̀bùn yòówù kẹ́ lè nílò ẹ kàn sí wa ní Dollar Touch a tún lè bá yín mú aṣọ ẹbí àǹkó fún ìnáwó tàbí ayẹyẹ yòówù kẹ́ fẹ́ ṣe yálà ní Nàìjíríà tàbí lókè òkun home delivery service wà tá ò bá yín kó gbogbo tẹ́ bá rà nílé ìtajà wa débikíbi tẹ́ bá ń gbé lọ kò síbi tẹ́ ń gbé lọ tá ò ní bá yín gbé dé kò sì sí ohun tẹ́ béèrè tẹ́ ò lè ríra kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sanwó ọjà tí kò tẹ́ wa lọ́rùn yálà ní dọ́là ní pounds tàbí náírà gbogbo ẹ̀ ní wẹ́bsáìtì wa lẹ ti lè rí gbogbo ohun tí ẹ bá fẹ́ rà rà o www.dollartouch.com pick up address níbi tẹ́ ò ti wá gba àwọn ẹrù yín ní number 1 Alade Street Oshodi Lagos fún ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-373-66848 àti 090-139-58880 United States number 646-737-6538 email dollartouchng@gmail.com Dollar Touch International shopping the easy way. Dollar Touch lẹ pé kí á wá jẹ́. Dollar Touch ni o.